Dádì ẹ káàárọ̀ sà. Báwo ni o? Yes sà. Dádì a gbọ́ tí bàbá Mohbad pé wọ́n ṣe orin ìdárò fún ọmọ rẹ̀, ṣé ó yẹ kí ó rí bẹ́ẹ̀? Ok, yes, èmi náà ti gbọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, bọ̀ tá a mọ́lẹ̀ ibi tí àwọn ti wá. Torí ẹlòmíì lè jẹ́ pé àgàtú ni kó máa pe rẹ̀ lẹ́kìtì. Ẹlòmíì lè jẹ́ gbìrà kó máa pe rẹ̀ ní Jèṣà. Àmọ́ ibi tán ti wá. Tó bá jẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire, tó bá jẹ́ ní ilẹ̀ Oòduà tó jẹ́lẹ̀ Yorùbá, ẹ̀tọ́ bàbá ò ṣe rẹ́kọ́ọ̀dù ìdárò fún ọmọ ẹ̀, ífùn fún ìyàwó ẹ̀. Kò sí nǹkan tó wù kó lè ṣẹlẹ̀. Bí ìgbà wípé èèyàn dunnú sí pé irú àdánwò bẹ́ẹ̀ wọlé tí òun ni. Àwọn èèyàn wá máa wò pé ẹ dẹ̀ ṣúọ̀ pé bàbá yìí ló bí Mohbad ṣá. Torí èèyàn ò lè bímọ kọ́mọ kú kó máa sọ pé kó máa kọrin ìdárò. Yàtọ̀ sí pé ó ń sunkún, tó bá ń sọkún is another thing. But Mohbad kú, bàbá ẹ̀ lọ studio ń kọrin arò. Mi ò mọ apá ibi táwọn ti wá nílẹ̀ Yorùbá o. Wọ́n lè jẹ́ ìjọ o. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ń bí, wọ́n ń ṣe bẹ́ẹ̀. Kò sí bó ṣe yẹ kó rí. Even ẹni tó jágbà sí gan kò lè kọrin ìdárò fún. Gẹ́gẹ́ bó ṣe máa ń rí nìyẹn. Màá fi àpẹẹrẹ kan fún yín. Ọ̀rẹ́ mi kan wà ṣe barrister. Lọ́yà ni, ọmọ Ọ̀fà ni. Ìyá ẹ̀ wá kú lọ́fà. A wá tẹ̀lé láti Èkó. Nígbà tá a máa dé Ọ̀fà, èmi wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé ká tó lọ sí orí field níbi tẹ́ ti ń ṣòkú mọ́mì ẹ̀, jẹ́ ká lọ kí bàbá nílé. Tó ta bá kí dádì tán nílé, torí tó bá jẹ́ lọ́dọ̀ wa ní Ilé Ifẹ̀ bí àbílẹ̀ Yorùbá míì, tí ìyàwó bá kú, ọkọ ò gbọ́dọ̀ lọ sí ibi tí wọ́n ti ń ṣe patí ìyàwó ẹ̀. Ó máa jókòó sílé, àwọn ọ̀rẹ́ á jókòó tì í, àwọn èèyàn á máa kí i níbẹ̀. Ibo oúnjẹ tó bá ṣe níbi ìsìnkú ìyàwó ẹ̀ tó ti ń ṣòkú ìyàwó ẹ̀, wọn gbọ́dọ̀ gbé wálé fún kó jẹ. Wọ́n á fún bàbá lóúnjẹ míì ni. Bó ṣe máa ń ṣe nìyẹn ni pé pé èèyàn ń ṣọ̀fọ̀ ìyàwó ẹ̀. Ṣùgbọ́n gbà tá a dọ́fà, tá a fẹ́ lọ bá bàbá pé ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá, mú wa lọ sílé yín ká lọ kí bàbá náà ká tó máa lọ sí patí. At the end of the day, òun wá ń sọ fún mi pé dádì gan wà lábẹ́ canopy. Báwo dádì ṣe máa wà lábẹ́ canopy? A máa ṣà ìlú oníkálukú, àwa lọ. Ìgbà tá a máa débẹ̀, bàbá ti mu trọ́fì kejì. Bá ṣe ń débẹ̀ náà wá kó abọ́ àmàlà kó òun wájú ẹ̀ tó ń wa gbádà white tán dẹ̀dẹ̀ fìlà táwọn ọmọ olóòkú dé. Ìyẹn tó wá bà mí lẹ́rù pé bóyá bọ́n ṣe ń ṣe níbẹ̀ ni, bóyá kì í ṣe bẹ́ẹ̀, àwa ò mọ̀. So the second one tèmi wá máa rí sìn ni ti bàbá Mohbad tóun náà tún kólùkọ́rùn tó ń jó tó ń kọrin ayọ̀ níbi tí ọmọ ẹ̀ ti kú. So ìdálù níṣèlú, bí kálukú ṣe rí nìyẹn. Dádì, a ṣe interview ráńpẹ́ kan fún yín ní ẹnu kòpẹ́kòpẹ́ tí ẹ dákọ̀ àwọn kọ̀ọ̀kan nínú olóṣèlú pé wọ́n ṣe dáadáa. Ṣé àwọn tí wọ́n ṣe dáadáa nìkan nínú olóṣèlú lè yẹn ni àbí àwọn yòókù náà? Ok, ṣé mo ti mọ̀ torí mo rí lábẹ́ kọ́mẹ̀ntì táwọn èèyàn kan ń sọ nínú interview tí a ṣe the other time, tí wọ́n sọ pé kò yẹ kí n dárúkọ àwọn olóṣèlú. Ṣé ẹ rí bó ti wù kó rí? Ó ṣeé ṣe ká dọ́run àpáàdì kàbé èèyàn rere ń bẹ̀. Nípa bẹ́ẹ̀ tí nǹkan bá rí bó ṣe rí, gbogbo wa ti rí bí Nàìjíríà ṣe rí. Nàìjíríà nìkan dẹ̀ kọ́, the same thing Ghana, the same thing almost every part of Africa ni wàhálà wà. Ṣùgbọ́n nínú àwọn wàhálà yìí, àwọn olóṣèlú náà ló dá wàhálà yẹn sílẹ̀ o. Àwọn tó ṣáájú wọn ti kẹ́rù lọ o. So eléyìí tó kù làwọn náà ń pa á mọ́ o. Ṣùgbọ́n kan táwa ń sọ ni pé tá a bá tiẹ̀ wá rí kan nínú wọn tó bá sì gba 4/10, kò sí tó ní ká má sọ̀rọ̀ nípa ẹ̀. Torí pé Yorùbá ní yiniyini kẹ́ni ṣe mí. Nínú àwọn aláìdá ó ṣeé ṣe kárí nínú àwọn tó dá ó ṣeé ṣe kára aláìdá. Nínú aláìdá náà ó ṣeé ṣe kárí ẹni tó máa dá díẹ̀ ju àwọn kan lọ nínú wọn bẹ̀. Bí nǹkan ṣe ń lọ sìn ní Nàìjíríà yìí, bá tiẹ̀ rẹ́ni tó gba 3.5 àbí 4%, ìyẹn sì lè dárúkọ ẹ̀ to encourage others, even to encourage that person if he is interested in second term. That is the reason why la ṣe wá rò pé gbogbo wọn náà kọ́ la máa ní ká jẹ́ ká gbàrà gbọ́n lọ. Ẹni tó bá dé
Adó Èkìtì lénìí tó bá ní bá ò ṣètò ọ̀tá Ọlọ́run ni. Ó lè má ṣètò torí pé àwọn já látakò, ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ wípé eléyìí tún bẹ́tà o, eléyìí tún yàtọ̀ o, wọn á dárúkọ bá o. Ṣé gbogbo wa la rí ẹni ò ṣe nǹkan kan, owó oṣù ò fẹ́ẹ̀lì náà o. Kò sí gúrùpù tàbí ibi iṣẹ́ kan tàbí ẹgbẹ́ kan tó protest against him nígbà tó ti débẹ̀. Ààrẹ lòmíì tó ṣe gómìnà lẹ́kìtì tó jẹ́ pé bí oṣù mẹ́rin làwọn òṣìṣẹ́ ń daṣẹ́lẹ̀, wọn ò daṣẹ́lẹ̀ látìgbà tí báwo ti débẹ̀. So kí la wá tún fẹ́? Owó oṣù rẹ́gúlà. Ìwọ tó o bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ ìjọba wà á mọ̀ pé báwo is good. Àìmọye nǹkan tó ti fún àwọn èèyàn, àìmọye ìtọ́jú àwọn arúgbó táwọn kan tí wọ́n ti abandon rí tá a dẹ̀ wà aware of. So kì í ṣe pọ́rọ̀ yìí pé ṣé báwo fẹ́ mo rí ni, mi ò mọ̀. Ẹ̀ẹ̀mejì ni mo rí physically báyìí. That was ìgbà tí ọmọ ìwé Adó tó ń ṣe marriage ní Ìbàdàn àtìgbà tọ́mọ tiẹ̀ tó ń ṣe marriage ní Ìbàdàn ni mo lè sọ pé a ríra face to face tí mo bọ̀ lọ́wọ́. Mi ò ń tọrọ owó, mi ò ń wáyàn kiri. Blessing mi àtọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. So kì í ṣe pé bóyá pé mo rí báwo àbí mo fẹ́ bá sọ̀rọ̀, ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá kan ọ̀rọ̀ òṣèlú kò sí bá a ṣe ní dárúkọ Bọ́lá Tinubu. Tọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ òṣèlú kò sígbà tá à ní dárúkọ àwọn Yorùbá wa tó wà nínú ilé iṣẹ́ yẹn. So dandan ni tó bá jẹ́ pé a ti dìde o pé a rí pé election ń bọ̀, iṣẹ́ Ológundúdú nìyẹn, òṣèlú ni wọ́n mọ̀ mí sí, kì í ṣe pé bóyá àyàbá. Iṣẹ́ Ológundúdú nìyẹn. Tí election bá ti ń bọ̀, a máa ṣe survey káàkiri gbogbo state. I understand. Àwọn tá a bá rí i pé wọ́n tiẹ̀ ṣe díẹ̀ à gbé wọn síta, àwọn tá a bá rí i pé wọn ò ṣe dáadáa rárá à gbé wọn sókè à fọ́ wọn mọ́lẹ̀. Bá a ṣe ń ṣe nìyẹn, bí gbogbo ayé dẹ̀ ṣe mọ Ológundúdú nìyẹn. Kì í ṣe pé kò dìgbà tá a bá wá sínétọ̀ kan lọ àbí gọ́fúnà kan lọ ká tó kọrin nípa ẹ̀. Téèyàn ò bá ṣe dáadáa kó tiẹ̀ fún 10 million tó wá ń kì í kó ṣe dáadáa, ṣé ẹ̀ ní kókó padà wọlé ni. Nígbà tó jẹ́ páràlú gangan làwa ń ṣiṣẹ́ fún. A dẹ̀ ti Dádó Èkìtì, a ti yígboro, a ti rí bíríìjì, a ti rómísọ̀jánà, a ti róríṣiríṣi ibi tó ti ń wó tó ti ń tún kọ́, a ti rí ibi tó ti ń dọ̀dà. So a ti rí ibi tí wọ́n ti ń ṣàtúnṣe àwọn iṣẹ́ sì ń lọ lẹ́kìtì báyìí. O lè wo Èkìtì lẹ́nìí kí go slow má mú ẹ. So then what are you talking about? Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ Ọ̀ṣun state, àwọn gómìnà tó ti jẹ lọ́ṣun náà, ṣàṣàlélẹ̀ tó sẹ́yìn mi, ṣàṣàlélẹ̀ tó sẹ́yìn àwọn èèyàn. A dẹ̀ ń rí tí wọ́n ń ṣe náà láti jọ ẹ̀kọ́ tó di Pádélékè dé. Mi ò ń sọ ọmọ ẹgbẹ́ òṣèlú. Tí n bá jẹ́ ọmọ APC, mi ní láti rí rere nínú iṣẹ́ tí PDP bá ṣe. Tí n bá jẹ́ ọmọ PDP, mi ò nídìí láti rí rere tí bí mo ti ẹ̀rí mi nídìí láti sọ. But in my own case, mo dúró ni láti wo iṣẹ́ oníkálukú. Ká dẹ̀ sọ fáwọn èèyàn wa ká má bàa ṣìnà. Eléyìí tó bá yẹ kán tẹ̀lé, àwárí wọn ju aráàlú lọ. A dẹ̀ ní access sí gbogbo nǹkan tó ń ṣe ju aráàlú lọ. So in that case, a lè sọ̀rọ̀, a lè dá sí. Àwọn èèyàn gan máa ń bi mí, Ológundúdú ẹ̀yin lẹ̀ yí gbòòrò kiri, níbo là ń lọ o? Tọ́rọ́ mọ̀ pé mi ò ń ṣe olóṣèlú lé pé mo fẹ́ darí wọn lọ sínú ẹgbẹ́ tiwa. In that case, ẹni tó bá dé Ọ̀ṣun state náà lénìí, bóyá torí pé jẹ́ first time wọn ò náà ṣe ń ṣe dáadáa o, but ká ní pé lórí ń tá a rí, ń tá a gbọ́, ọ̀gá ni Adélékè. A dẹ̀ rí gbogbo oríṣiríṣi tó ṣe tó tiẹ̀ pọ̀, ṣùgbọ́n nígbà tó bá dàsìkò tá a máa ṣe campaign à á ṣe ayé á gbọ́ ẹ̀ mọ reason. The same thing Ìbàdàn, Engineer Ṣèyí Mákindé, a lot of things ló ti ṣe. Tá a lọ Ìbàdàn náà la kúkú ń gbé, à ń gbé bẹ̀, à ń gbé bí. So a ti rí gbogbo nǹkan tó ń lọ pé ó dẹ̀ ṣe dáadáa níbẹ̀, kò ṣẹ́ṣẹ̀ nú ẹ̀. Wípé ká sọ ká ròyìn rere tí wọ́n ti ṣe. You understand? Àwọn tó dẹ̀ ń wọlé lẹ́kọ̀ọ́ náà a pariwo lé wọn lórí. And ń sìn báyìí, irú Bọ́lá Tinubu ń sìn, à ń gbọ́ gẹ́gẹ́ bí àhesọ. Wípé wọ́n ní pé wọ́n fẹ́ ṣe é pé kó ń jẹ kó lọlẹ̀. Kí ráìsì wọ̀lú, bí bóyá 50,000 àbí 40,000. Bóyá kí gààrí lọlẹ̀, kí òróró lọlẹ̀. Wọ́n ló ń fẹ́ ṣe é àbí wọ́n ń ṣètò kan lọ́wọ́, àwa ò tí ì rí lọ́jà. Wọ́n ní wọ́n ń ṣètò kan lọ́wọ́ láti rí pé gbogbo prices oúnjẹ ó wálẹ̀. Irú yẹn sìn kò lè ṣe é kára ní pé ká má tún lè ṣàdánkátà ẹ̀, ká má lè kí, ká má lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀, torí Yorùbá ní yiniyini kẹ́ni ṣe míì. So that is the reason why tó fi jẹ́ pé
àwa ń báráàlú mọ́nítọ̀ ìjọba ni, kì í ṣe dandan kó jẹ́ pé ẹgbẹ́ kan ṣe kinní kan, ẹ má fọ̀tẹ̀ bọ́, àwa ò fọ̀tẹ̀ sí i. Ẹni tó bá ṣe dáadáa, tó ṣe first term tó ṣe dáadáa, tó bá fẹ́ ṣe second term, Ológundúdú á polówó ẹ̀. Ẹni tó dẹ̀ ṣe first term tí ò ṣe dáadáa, Ológundúdú á wá candidate míì táràlú bá ń fẹ́ àgbélé lórí, àjànmọ́ lórí, àgbélé lórí, àjòkólé lórí. Kì í ṣe pé bóyá ipe torí pé a ti dárúkọ ẹnìkan campaign fún pé òní ká dìbò fún, ká wá dìbò fún tán kó máa ṣorí burúkú ń bẹ̀. Kẹ wá sọ pé torí pé mi ni mo dìbò fún kí n má làálé ẹ̀, máa ṣépè fún, máa lálé ẹ̀, máa tú àṣírí ẹ̀. Tó bá yẹ ká pariwo olè, á pariwo olè lé lórí. Kì í ṣe pé bóyá ọ̀rọ̀ bias or partiality ìyẹn ò kàn mí, mi ò lọ́rẹ̀ẹ́, mi ò dẹ̀ lọ́tàánú anybody tó bá ti jẹ́ olóṣèlú. Ń táràlú ń fẹ́, ọ̀dọ̀ aráàlú ni mo wà. So mo fẹ́ káràlú fọkàn balẹ̀. Anything tá a bá gbé wá àbí olóṣèlú tá a bá gbé jáde, tá a bá sọ fún yín nípa ẹ̀ pé léyìí ṣe dáadáa, tá a bá níná ń jó lórí omi, ẹni kó Ológundúdú gbé irú ẹ̀ wá. Kí ló ṣe tẹ́ ẹ fi sọ pé ká dìbò fún? Kí ló ṣe tẹ́ ẹ ní ká má dìbò fún? À á gbé ẹ̀rí síwájú aráàlú. Ẹni tó ṣe lé, tó ṣe lé, tó ṣe lé, ń tó ṣe rèé o, tá a fi ní ẹ dìbò fún o. Ń tó ṣe nìyí o, tá a fi ní ká ẹ má dìbò fún o. Ọ̀rọ̀ Ológundúdú pẹ̀lú àlàyé ni. So Ọlọ́run á wà pẹ̀lú wa o. Yes, sir.